lórí ọ̀rọ̀ K1 The Ultimate èyí tí wọ́n fi ẹ̀sùn abímọ-má-tọ́ kàn án lórí ayélujára, èyí tí arábìnrin Ogechi Elena tó fi kàn án lórí ayélujára. Lẹ́yìn tí K1 The Ultimate Wasiu Ayinde wá fi òkò orin ránṣẹ́ èyí tí wọ́n sọ wípé tó o bá lóyún kóyún sàárà ni, bó o bá lóyún kóyún sàárà ni, sàárà ni. Tí gbólóhùn orin yìí wá ti wá dá yánpọnyánrin sílẹ̀ láàrin ìlú láàrin ayélujára báyìí o. Tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ wípé kò yẹ kí K1 The Ultimate fi orin ránṣẹ́, kò yẹ kí wọ́n fi èsì yìí kí wọ́n fi ránṣẹ́ o. ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ń bú K1 The Ultimate, ṣùgbọ́n àáfàá àgbà Akéwúgba Gold náà ti wá jáde sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí o. àáfàá Akéwúgba Gold ti wá tú pẹrẹpẹ̀rọ àṣírí nípa K1 The Ultimate. Ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ohun tí ó ṣẹlẹ̀ gangan o. Ẹ máa wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan kẹ́ ẹ wá gbọ́ àṣírí tí àáfàá àgbà yìí tí wọ́n sọ nípa K1 The Ultimate. bóyá K1 ló jẹ̀bi àbí arábìnrin Ogechi Elena òun ló jẹ̀bi o. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ o, èyí lohun tó sọ o. bó o bá lóko inú ayé àìmọye nǹkan tó ṣètò ọmọdémọ tí wọn á dì mẹ lẹ́sẹ̀ ọgbọgbọn ló fi túra yìí sílẹ̀, àìmọye framework, àìmọye ìbàjẹ́ tọmọdámọ máa ń tì sẹ́ni tó bá lórúkọ, tó lórúkọ bá ti jẹ́ ni tí sọ fún gbogbo èèyàn pé go and do the worst, kò sí tó máa ṣẹlẹ̀. nǹkan kékeré náà fi gbé alágbára ṣubú. eégún general ẹ ní ṣubú ẹ̀mí ẹ ní ṣubú ara, ẹsẹ̀ bẹ̀rẹ̀ gíga ní ẹ̀tún ga jù bẹ́ẹ̀ lọ, àwọn ọmọ yóò ga jù yín lọ lójú ẹ̀mí. mo nímọ̀ràn fún yín kí n tó wá nímọ̀ràn fárábìnrin yẹn náà, òdodo ọ̀rọ̀ lèmi bá dúró. ìmọ̀ràn àkọ́kọ́ tí mo ní fáwa K1 The Ultimate, àwọn tí bá ń ṣẹlẹ̀ láyé ẹ máa lọ straight sórí issue. ẹ máa ròyìn pé kò sí tẹ́nìkan fi mí ṣe, go straight to the issue. bẹ́ẹ̀ bá tender apology ẹ̀ tender, kì í ṣe gbogbo èsì lọ́lọ́rọ̀, kì í ṣe gbogbo ọ̀rọ̀ ló lésì. alágbára ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tán, alágbára ò gbọ́dọ̀ jẹun tán, alágbára ò gbọ́dọ̀ bínú tán. àwọn ọ̀rọ̀ kan bẹ tẹ́ gbójú bí ìgbà tí ò ṣẹlẹ̀, ẹnìyàn padà bọ̀ wá jẹ ìyá ẹ̀ lọ́jọ́ ọ̀la, bẹ́ẹ̀ ní moment ẹ̀rí kó fẹ́ fi yín ẹ gbójú, kódà báwọn èèyàn ń tìyẹn moment yẹn nígbà títí. ìmọ̀ràn ẹlẹ́ẹ̀kejì K1 The Ultimate, ẹ dákun ẹ má máa wà olórin mọ́. olórin ló ní kán play game pẹ̀lú Muslims, pẹ̀lú agbárí tọ́lọ̀ fún wọn. àwọn olórin smart, ẹ̀yin ti di bàbá olórin, ẹ má rò pé ọ̀dọ́ olórin ni yín mọ́. at the age of 70 or close to 70, bàbá olórin lẹ́jẹ́. agbárakùnrin kan ní Umaidu nínú ìtàn Islam. Umaidu yìí ni wọ́n fẹ̀sùn kàn, wọ́n bá gbé lọ lé ọba lọ́dọ̀ Umar bin Abdulaziz. wọ́n lọ́daràn ni, ọ̀tọ̀ ní tí wọ́n gbé wá fún. ìgbà tó déwájú Umar bin Abdulaziz, ọba bá sọ fún ọlọ́daràn ní ọ̀tẹ́lẹ̀ àti wà ọkiri. ọkùnrin kan, orin tó kọ yẹn ti dàlúrú, ó ti da gbogbo ọ̀dọ́ lórí rú. ọ̀daràn ni ó yẹ kó ṣẹ̀wọ̀n, ó dẹ̀ yẹ kó jẹ̀bi lálà. ńlọrọ̀ tó ń da wọn lóhun mutí. ó ní ta lórí òun níbi tó mutí ẹ̀rí dà, wọ́n ní wọ́n náà lè rí ara ẹ̀. orin tó kọ tí gbogbo ayé ń kọ kiri, orin wo ni? Umaidu lẹ́ẹ̀dì amajada òru àkúrẹ́ amúrìdù ṣàìbàtẹ́ àṣìláhùn àti ẹsẹ̀ kejì nítorí time. ìwọ tó kọ ni pé ó mutí gbogbo inú ilé rẹ ló bá stock ọtí sí, ó mutí ó fi dàgbà, ó sàbẹ̀ wú lórí, ó fọtí sílẹ̀, ó ti mutí náà. ní bá ń retí kán dájọ́, Umaidu bá ní dúró ọba mùsùlùmí ni ẹ Kùránì ló fi ń dájọ́. sọ ọmọ dájọ́ ènìyàn tọ́lọ́run lọ ọgbọ́n tọ́lọ́run sọ nípa àwa olórin nínú Kùránì. Ọlọ́run ní waṣu'ara'u yattabi'uhumul ghaawun suratu Shura. waṣu'ara'u yattabi'uhumul ghaawun. Ọlọ́run ní gbogbo àwọn olórin bí ẹ bá ti rí wọn, àwọn ọmọ líle, àwọn ọmọ tí wọ́n ti ro lẹ́pẹ́ pé àwọn padà lé mọ́, wọ́n máa pọ̀ lára àwọn tí wọ́n máa ń tẹ̀lé wọn. waṣu'ara'u yattabi'uhumul ghaawun. alam tarahum annahum fi kulli wadin yahimun. ẹ̀yin èrí wọn ni pé wọ́n máa intoxicate ara wọn láì mutí. kò sí tí ò lè pa wọn bí ọtí, ìfẹ́ lè pa wọn bí ọtí, kódà ọ̀rọ̀ ẹnu lè pa wọn bí ọtí. wọ́n máa feel intoxicating every time. wọ́n náà ń yakuluna ma la yaf'alun. Kùránì ní tí wọn ò ṣe ni wọ́n máa sọ, òpùrọ́pọ̀ nù wọn máa parọ́, olórin a máa parọ́. ó ní tọ́ba tọ́jà yàtọ̀ ló bá sọ pé òun parọ́, kí ni tiẹ̀ tó sọ pé dòdò ni tí mo sọ. ọ̀dà ntáyà Kùránì wí ni mo lọ́sẹ̀ lórí òun ò mutí, ntáyà Kùránì wí ni lòun dúró lé lórí. Kùránì ti sọ pé wọ́n parọ́. nígbà Kùránì dẹ̀ ibẹ̀ ìdájọ́ wo lọ́lọ́run fi tẹ̀lé inú àyà yẹn tó ní kọ́ dá lé mi lórí, àbọ̀ ìdájọ́ àbòsí. Umar bin Abdulaziz orí nǹkan kan wí mọ́, wọ́n padà túlẹ̀ pé kọ́ máa bá tiẹ̀ lọ ni. bàbá wa K1, bàbá olórin lẹ jẹ́, ẹ má máa wà olórin most time. ẹ̀kọ́ kan ẹ máa tẹríba fún àwọn nǹkan míì tọ́ta bá plan against yín. the bigger the head, the bigger the headache. bọ́dí bá ṣe tó ní ṣe fọ́ olórí o. irú yín ò tó nǹkan nínú gbogbo olórin Nàìjíríà. àwọn tí wọ́n dàbí yín nílẹ̀ Yorùbá bóyá lẹ̀ tó márùn, tí wọ́n fẹ́ súnmọ́ yín kan bóyá lẹ̀ tó márùn, tí ó ń rù lúbọ̀ láti bí 50 years, kí gbogbo orin rẹ̀ ó dẹ̀ mọ́sà, kí iyì rẹ̀ ó mọ́sà. ẹ sì máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ní ẹ máa ta sánsán gbogbo ìgbà. K1 The Ultimate, ẹ máa ríra yín as a leader, ẹ máa ríra yín bí olórin. tádúrà bá gbà lórí ń tẹ̀lé ọba lọ́la nìyí. kò in tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ arábìnrin yẹn, àríro eléyìí rí àfíndẹ́rù bọ́ lọ́rọ̀ ni o. kò sí tí ò ṣẹlẹ̀ rí. látayébáyé ni wọ́n ti kọ oyún, látayébáyé lóbìnrin ti frame èèyàn up lórí oyún. everybody knows that. ní tó dá ariwo sílẹ̀ lórin tẹ́ ẹ kọ́, ó bá lóyún kóyún sàrà ni. ìtò burú jù bẹ́ẹ̀ nìyẹn o. ìyẹn gangan ni issue. Ànábì sọ̀tàn kan fún wa, arákùnrin kan tó jẹ́ wòlíì Ọlọ́run, ó fi sọ̀tàn àwọn ọmọ tí wọ́n sọ̀rọ̀ látòrí ìtẹ́. wòlíì Ọlọ́run ni, gbogbo àràmù ló sá fún.
ó yan náfìlà lọ anábì ló sọ ìtàn yá anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó yan náfìlà lọ́wọ́ ọmọbìnrin yẹn ti wá gba owó contract pé òun ó dojútì òun ó fi ṣẹ̀sìn ó lọ gbé abẹ́ bá nílé àfa sá fún àfa torí ẹ̀ sá kò lé ó wá sá lọ inú gbó ó lọ yan náfìlà inú gbó yẹn tá àfa sá lọ tó lọ wá kan bìlísì lóhun jókòó lórí imú rẹ olóhun jókòó lórí rẹ ní ọ̀sáyè bó ṣe gógó imú rẹ yóò jókòó sí ó tún wá débẹ̀ nínú gbó àfa yan náfìlà lọ́wọ́ bó ṣe túra rẹ̀ ó ti ń dán òun wájú àfa nù àfa díjú mọ́rí kò wó bẹ̀ mọ́ ìyẹn náfìlà díjú náfìlà díjú yàn làáfà yàn kọ́mọ bá rí obìnrin arẹwà tí ń bẹ wájú ẹ̀ déédéé ìgbà ní ọkùnrin kan tí ń gun ràkúnmí lọ lòun rí pé káì arẹwà rẹ̀ bó ṣe ra múnu níwájú àfa àyàn ti ṣe gbogbo tí wọ́n ṣe ọmọbìnrin sì jura rẹ̀ lẹ̀ lóyún bá dé wọ́n bá bí léèrè pé ta ló lóyún wọ́n láfa lóní bí léèrè sí orí òhò òun ni wọ́n bá gbé àfa lọ ilé ẹjọ́ àfa ni mi ò rí òhò rẹ̀ mo rí tó ṣí òhò bẹ̀ tí mi ò wó bẹ̀ mo díjú ni ok òun ní ìbálòpọ̀ lójú ẹ̀ àbóhùn ò ní ìbálòpọ̀ òun ò mọ bó ṣe fírèmù àfa ọkùnrin ọba di àdánwò wọn bá lọ sọ gbogbo ilé àfa náà wọn járáǹkì àfa wálẹ̀ ọmọbìnrin yẹn gba owó kọ́ńtàkì ní lọ́dún náà lọ́hùn wọn bá fi àdánwò kan àfa yìí wá bẹ̀rẹ̀ sí ni máa lọ bí Ọlọ́run ọ̀sá kúrò nínú òní ọwọ́ àdìjọ́ kan ọmọbìnrin yẹn ó ti bímọ gbogbo ayé ń pe ọmọ yẹn lọ́mọ àfa ọgbọ́n ọmọ dání lẹ́gbẹ̀ẹ́ títì ọgbọ́n ọmọ dání àwọn èèyàn kọjá lọ ọwọ́ àrí arábìnrin kan tó jẹ iye tán lù ú bọ̀ wọ́n ń kọrin fún pé zanaeti ìwà sàrákìtì ó sẹ́sìn náà ó tún jáde zanaeti ìwà sàrákìtì wọ́n fẹ̀sùn kan ọmọbìnrin míì tí wọ́n lù ú bọ̀ pé oníṣìnà ni ó lè ní lárábìnrin yẹn bá ṣàdúrà pé Ọlọ́run ọmọ òun tó ń bí ọmọ sọnù ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́tò ọmọ wọn ṣẹ̀sìn bí eléyìí o májèyí olórí ibú bí etí ń lọ yìí lọmọ owó ọmọ ọdún méjì lọ́rọ̀ bá jáde lẹ́nu ẹ̀ ọba mi bá yọ̀ọ̀dá ọ̀rọ̀ fún ó ní ìyá àwọn ẹmọ mi bẹ́ẹ̀ mọ́ irú ẹni tó wọn jọ ní lọ tó yẹn parọ́ mọ́ ni bí wọ́n ṣe parọ́ mọ́ bàbá tẹ́ ló bí òun tí kì í sòun ló bí òun ìyá sọ́ọ̀k wọ́n parọ́ mọ́bìnrin yìí ni ó ní yọ̀bọ̀ bẹ́ẹ̀ kò ní máa lọ bẹ́ẹ̀ wọ́n fírèmù ẹ̀ ọkùnrin àtayébáyé ni wọ́n ti fírèmù èèyàn bẹ́ẹ̀ ṣe fírèmù òun náà fún bàbá wòlíì tẹ́ sọ pé bàbá wòlíì ló bí òun gbogbo ayé bá gbọ́ lọ́ba di ha ní ẹ bá lọ pé wòlíì padà sáàrin ìlú wọn bá dájọ́ fọmọbìnrin yẹn nítorí náà kí ni mo sọ débẹ̀ àríwé eléyìí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni o K1 the ultimate lọ́pọ̀ gbà ẹ máa rántí pé you are now a grandfather love carry my dewa nítorí kálukú bá ṣe ní ó gbà kódà bó jẹ́ pẹ́yìn lọ́lọ́mọ yẹn bó jẹ́ pẹ́yìn kọ́lẹ̀ ní orin yẹn wrong tá a bá fẹ́ sòdodo fúnra wa there are ways tẹ́ fi lè play around gbogbo orú nǹkan báyìí ẹ̀yin àwọn èèyàn tí wọ́n máa bá yín mójútó kéṣìṣì báyìí kéṣìṣì sọnù lélẹ́yìí Davido irú ẹ̀ ṣẹlẹ̀ sí ẹ̀wọ̀n bá ń family ẹ̀ ṣe bá manage ẹ̀ wọ́n lọ ṣe DNA test ní DNA test 5 ni wọ́n ṣe arábìnrin tó parọ́ mọ́ Davido ó mú DNA méjì sẹ́ńtà méjì àwọn bàbá ẹ̀ mú sẹ́ńtà mẹ́ta àwọn bàbá Davido márààrún òfò ló bá dé Davido kọ́ lọ́lọ́mọ ara ọmọbìnrin yẹn náà balẹ̀ wọn wá torí ẹ̀ jù sẹ́wọ̀n wọn torí ẹ̀ bá ṣẹjọ́ wọn tún bò lówó ni pé máa bá rán dandan irú ẹ̀ òṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ sáwọn afá ó ń ṣẹlẹ̀ sáwọn wòlíì tí wọ́n fúrẹ́mù ẹ̀ omi ìdẹ́ lè jẹ́ òdodo tó jẹ́ pé ìwé ìbóbìnrin ṣe present ẹ̀ ní abẹ́ ọkùnrin nínú mò ń bọ̀ lórí ọ̀rọ̀ àwọn obìnrin mò ń bọ̀ hardly ó lè jẹ́ pé ìwé ìbó ṣe present ẹ̀ ńlóbi nínú àwọn obìnrin míì ò lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe present ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá léni pé ó yàrá gbájọ́ sojúṣe ó yàrá tí ò bá sojúṣe ṣé ká wá bá lórúkọ jẹ́ ní solution tó bá deny rẹ̀ forever tó lóun ọ̀gbá kò sínú ẹni tí pariwo lórí íńtánẹ́ẹ̀tì kan lè claim ọmọ yẹn bí wọ́n bá fún un ní scholarship wọn lè fún ní blood wọn pé blood àwọn ni ó ṣeéṣe lọ́dà káwọn ọmọ wọn kan sọ pé kì í sọmọ bàbá wọn kí ló dé tá a fọgbọ́n lu ayé Davido ṣe tiẹ̀ bàbá K1 ẹ láwọn kọmitì kan tí wọ́n máa mójútó orun kan báyìí popularity ló gbé wá àṣeyọrí ló gbé wá bẹ́ẹ̀ bá ju magnet sílẹ̀ ìrìn ọ̀lẹ̀mọ èrùpẹ̀ ọ̀lẹ̀mọ kí lọ́ọ̀kan èrùpẹ̀ àti magnet pọ̀ báyé ṣe rí nìyẹn K1 the ultimate mo bí Ọlọ́run fún yín ẹ̀ ní ṣubú àmọ́ o ẹ wà careful tí bàtà bá ń rokàn lápọn lájú ó lè yàwó bípa òun lẹ́nì kíní kan lẹ́nì òní tètè jìnfìn ọ̀la tètè jìnfìn tètè nìkan kọ́ ló wà lọ́fìn o àwọn kan sẹ́ni tó wọ̀ sí jẹ́lẹ̀ yìí lọ́nà ó yẹ kí á mọ̀ wípé nítorí pé bàbá yìí lówó ó nípò ó ní gbogbo ẹ̀ ní àmọ́ yọ àwọn tí wọ́n fi bọ́ọ̀dì wọn sọ́ọ̀kì tírélà tí wọ́n fọ́mìnrin lóyún tí wọ́n gbà kódà fúnra ìyàwó ní ọmọ kílẹ̀ mú pé ẹ má pè ní bàbá ọmọ òun o eléyìí sọmọ bàbá ọmọ òun ló dẹ̀ lọ́mọ òun kọ́ ọmọ dààmú pọ́mọ òun ìyàwó ni òun kọ́ ló bí fún kò fẹ́ kán mọ̀ òun mọ̀ bẹ̀tẹ̀ ní ọba tí lórúkọ ti dáràn nú ayé bí ò pé wọ́n mọ̀ pé àìmọ̀ Ọlọ́run nìkan ló lè dájú àfihàn pínran K1 the ultimate ẹ máa dúpẹ́ fọ́lọ́run bó ṣe tó ayé yín ẹ máa dúpẹ́ bó ṣe tó ayé yín ẹ̀yin nìkan kọ́ lẹ̀ ń bẹ láyé àbá ti ń débọ̀ at the age of 70 ẹ máa manage wá àwọn nǹkan báyìí bí bá ti ń jọjú ẹ̀ tètè máa fún wọn ní nǹkan tí a bá máa jẹ èyí tí ó gba owó omi ń bẹ tó jẹ́ pé ó fẹ́ jẹ́ ń bẹ ni ẹlòmíì ń bẹ tó jẹ́ pé orúkọ tẹ́ create yẹn ló fẹ́ kí family òun náà ò ní ń bẹ ẹ máa bẹ́ẹ̀ ṣe manage everything tó yẹ kẹ́ máa dúpẹ́ lé lórí ewu nínú yín tó kọjá lọ ni wọ́n kọ nísìn tí ò tún bá gbà mú ẹ wá rí ta bá wá sọ̀rọ̀ lọ tá sọ̀rọ̀ bọ̀ ká má gbàgbé ibi ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ìyá ọmọ alágbàríkà yẹn mo ní òdodo ọ̀rọ̀ tí ń bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ òdodo ọ̀rọ̀ ní ọ̀dọ̀ yín mo ní òdodo ọ̀rọ̀ tí ń bá gbogbo ẹ̀yin obìnrin ayé sọ ẹ̀yin obìnrin kí làwọn ọkùnrin ṣe fún yín kan ọ̀nà wo la dá níwájú yín obìnrin fẹ́ràn ara wọn o ọkùnrin náà fẹ́ràn ara wọn tóbìnrin bá wùwà ọ̀dàlẹ̀ fúnra wọn àwọn ọkùnrin ládàálẹ̀ tẹ́ ẹ bá rí obìnrin tásọ bá bọ́ lára ẹ̀ láàrin ọjà obìnrin ẹgbẹ́ ọ̀sàrí túgẹ̀lì ẹ̀ yóò fi kọ́ba ẹ̀ bá sọ bá bọ́ lára ọkùnrin wọn fi rẹ̀ nìyí o tóbìnrin bá tí menstruation bá ká obìnrin mọ́ta ẹni obìnrin ẹgbẹ́ tí ọmọ yóò tu aṣọ fún pé kó fi kọ́ba ẹ̀ bẹ́ẹ̀ náà wà ní tó kíkan náà àwọn obìnrin bá ṣe ti ọ̀dà majority àwọn obìnrin náà máa ń support wọn àyàfi díẹ̀ nínú àwọn obìnrin kí ni tí mo sọ lórí ẹ̀ ìyá tó bí ọmọ kí ló dé tẹ̀ ń kiri wàrà lọ gàá fúlàní o ẹ ti rókò kún kẹ́ ẹ tó gbìn pàṣẹ o ẹ mọ bí tẹ́lẹ̀ bímọ sí o ẹ mọ bíbẹ̀ sí rí o kì í ṣe gbogbo ọkùnrin lèèyàn lè stampede pé kó gbọmọ o àwọn ọkùnrin kan bẹ láyé ó rọ̀ ó tù ní o sẹ́rí bàbá K1 sẹ́rí kó gba nǹkan ní irú nǹkan bẹ́ẹ̀ sẹ́rí kó gbà ní fíìlì pé wọ́n fi sẹ̀sìn ni ẹ múra yín wálẹ̀ ní bẹ́ẹ̀ bá gbìyànjú tẹ́ ní kò tí ì work eléyìí tẹ́ ẹ ṣe yìí kọ́ ní ọ̀jẹ̀ kó work tẹ́ bá gbọ́ òdodo ọ̀rọ̀
ṣe ti dọ́dọ̀ àwọn àfáà tí wọ́n sọmọ́ kí wa ṣe ti dọ́dọ̀ àwọn pásítọ̀ tí wọ́n sọmọ́ kí wa ṣe ti dọ́dọ̀ àwọn traditionalist tí wọ́n sọmọ́ ṣe present case yín lọ́nà tó gbàdá ǹjẹ́ advice pé kánjẹ́ kẹ́ lọ DNA test ǹjẹ́ ṣe DNA test fúnra yín jẹ́ mo lọ fún ǹjẹ́ lọ bá àwọn gbajúmọ̀ tí wọ́n sọmọ́ kí wọ́n the ultimate. fún àpò kìkì tó attract ẹ̀yin náà lẹ́fẹ́ bàjẹ́ yìí torúkọ yìí bá bàjẹ́ kí lọmọ yín fẹ́ dé bá kí lọmọ yín fẹ́ claim abánitaki ìbánidébẹ̀ bí mo ṣe sọ nígbà ọ̀rọ̀ Àyànkúnlé onílù bàbá Kéwà náà rè wọ́n drag mi kan nígbà yẹn ó sọ fún Àyànkúnlé mo ní ó níbò mí ibẹ̀ yẹn lọ́lọ́run pín ọ sí ẹni máa fara yọ́lọ́ fara yẹ́gbin ni bí orin Saheed Òṣùpá inú ẹ̀gbin lọ́lá ń gbé manage bàbá yẹn parí ìjà ti bẹ láàrin mo lọ bá Kéwà mo lọ bá Àyànkúnlé mo sì wàhálà àwọn blogger máa frustrate mi kan nígbà yẹn ìjà náà ló wá padà parí o Àyànkúnlé ló do nílé mi yìí Àyànkúnlé ló do ní mọ́tò yìí Àyànkúnlé ní promotion yìí nígbà tó realize mistake ẹ̀ tó lọ tó gbé ẹ̀ níbi tó ti yẹ kó tó tí ò gbọ́kànlé ariwo internet mọ́ nígbà wọn gbé mọ́tò fún Àyànkúnlé bàbá Àyànkúnlé pè mí tí wọ́n sọ fún mi pé ṣé ẹ wo ní fóònù yìí mo sẹ́ndì mọ́tò síbẹ̀ ẹ bá mi pe K1 ẹ bá mi pe ọ̀gá mi ẹ bá mi pe bàbá mi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn ìmọ̀ràn tẹ́ fún mi jọ́sí tí mo padà tẹ̀lé ó wúlò ẹ̀wọ̀n tí mo gbẹ̀yìn kéèyàn ó má kọjá yìí ẹ bá lẹ́ẹ̀bà tiẹ̀ jẹ́ tọ́lọ́wọ́ bá tiẹ̀ jẹ́ ńkọ́ ẹ̀yin kọ́ làkọ́kọ́ obìnrin tí ó kọ́kọ́ wáyé kì í sẹ́yìn làkọ́kọ́ obìnrin tí ó kọ́ sọ pé ń bímọ fún yàn ẹ gbọ́ gbọ́dọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ kọjá ni lọ́dọ̀ K1 the same K1 kí lásán láti kọ́mi òkun ní ṣẹlẹ̀ K1 ló ń ìtumọ̀ yìí pé ẹ lè fọ́ọ̀sì àní ẹ ti kí ló dé tàn kiri wàrà lọ sí gàfúlà ni ẹ mọ iye ọmọ tí K1 ti bí ni ẹ mọ àwọn ọmọ olóríire tó ti di lọ́ọ̀yà tó ti dáadáa tó ti di dáadáa ni ọmọ tí náà ó ti dáadáa ẹ bá fọgbọ́n ṣe ẹ tètè kúrò lórí ariwo tẹ́ńpà yìí ẹni wọ́n bá torí ẹ̀ fagbọn wàláhì ó lè má dúró jẹ tí wọ́n bá ń sọ fún yín pé tọ́lọ́wọ́ bá sọmọ yẹn dà yọ sọ̀dà ọlọ́run lè sọ̀dà lùtọ̀ ẹ̀ tó orúkọ ibi tẹ́ ló gbà wá ń kọ́ ẹ sọ̀rẹ́ndà ọmọ yín fún DNA kí ẹ jọ lọ sí DNA test tí wọ́n bá ní bẹ́ẹ̀ náà ní ẹsẹ̀sẹ̀ wá wójú rẹ̀ K1 it's not automatic ẹ lè fọ́ọ̀sì ẹ̀kọ́ láìjọ ọmọ yẹn ẹ̀yin obìnrin máa bẹ́ẹ̀ sí máa wọ ọkùnrin mọ́lẹ̀ bí bákan lẹ́jọ́ múra yín mọ́lẹ̀ ẹ̀yin ó kì í mọ́lẹ̀ ẹ̀yin àti bàbá òdo kọ́ńdọ̀mù kí lọ́kẹ́ anybody ọ̀daràn làwọn méjèèjì tá a bá ní àlòfin ṣẹ̀ríà wọ́n jọ ṣe ṣìnà ni ọ̀daràn jọ làwọn méjèèjì ní òfin ṣẹ̀ríà àkọsẹ́ ni ọmọ ẹ̀yin àti bàbá òdo kọ́ńdọ̀mù kí lọ́kàn tá lọ́mọ tí wọ́n ń lò tá lọ́mọ tiẹ̀ náà tí wọ́n náà lo kọ́ńdọ̀mù rí ẹ̀yin bàbá ń kì í mọ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ gbó ń kì í mọ́lẹ̀ lẹ́yìn spíkà kí lọ́kàn ẹ̀yin èèyàn ṣe yàtàrà yìí báyìí kí ló dé ẹ dákun ẹ wò tán ká tó tún ṣẹlẹ̀ nínú Bíbélì ìtàn ọmọ onínàkúnà ó ti gbẹ̀tọ́ ìlọ́wọ́ bàbá ẹ̀ ò ti lọ ọ̀nàwó yẹn tán ló wá padà wá ọwọ́ àbẹ bàbá ẹ̀ ò múra ẹ̀ wálẹ̀ ó ní kí bàbá òun dà òun pọ̀ mọ́ àwọn ọmọ ọ̀dọ́ ibi tó gbà wọlé nìyẹn tí bàbá fi dà padà sáàyè rẹ̀ ẹ̀ sì dọ́gbọ́n kẹ́ ẹ̀ múra yín wálẹ̀ yóò gbéraga yìí kúrò olówó ò ní jẹ́ òró gangan kí wọ́n fa ojú àgbọ̀n mọ́tẹ́ bó ṣe lè wórí òun lẹ pè ní bàbá ọmọ yẹn tí wọ́n bá tẹ̀sítẹ̀ tán bá lò ní bàbá ẹ̀ òun ló ní final say gbogbo tọ́tọ́ ọmọ yẹn bá fẹ́ ṣe dáadáa orúkọ ẹlẹ́mọ̀ dáa ẹ má jẹ́ orúkọ yọba jẹ́ ẹ quit ẹ kúrò lórí internet ẹ lọ wọ́nà bọ́rọ̀ yóò ṣe yanjú ọlọ́wọ́dẹ fún yín yanjú ọmọ yẹn ò ní ráre yóò sórí ire láyé yóò lálùbáríkà ara ń tẹ́ gbé sọmọ yẹn lọ́kàn ní kọ́mọ yẹn máa sọ pé wọ́n sọ fún pé bàbá òun bílíọ̀nù ní ṣé bílíọ̀nù bàbá ẹ̀ ní wà bí bàbá lọ́wà èwo ni wánu méjèèjì hábà ẹjọ́ ò lè jẹ́jú ẹni ká mọ̀mọ́ ìdámọ́ dá tí K1 fún mi ò bẹ̀rù anything. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ la gbọ́ lẹ́nu àáfàá Akéwùgbà Góòdù tí wọ́n sọ òtítọ́ ọ̀rọ̀ náà ni wọ́n ti sọ kalẹ̀ yìí o kí lẹ wá rí sí ohun tí àáfàá Akéwùgbà Góòdù tí wọ́n sọ kalẹ̀ yìí gbogbo ohun tẹ́ ẹ bá rò pátá ẹ bá wa fi sí abala ìrísí kẹ́ ẹ dẹ̀ má gbàgbé ẹ máa bá wa subscribe sórí ìkànnì wa yìí ẹ láìkì kẹ́ ẹ share kẹ́ ẹ dẹ̀ comment